Mo kí ẹ̀yin olólùfẹ́ mi. Mo mú fídíò kan wá fún wa o. Ìyẹn níbi tí Agbejoro Tani Ọlọ́run àti ọ̀gá wa Sowore tí wọ́n ti kàn sí bàbá wa Amofin Àgbà Femi Falana nípa nǹkan tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́. Nǹkan tó dẹ̀ fà á tí a fi mú fọ́nrán yìí wá ni wípé kó lè jẹ́ ẹ̀rí pé lóòótọ́ ni bàbá wa Femi Falana ni ọ̀rọ̀ yìí náà ni ó kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n. Ẹ jẹ́ kí n fi fídíò náà hàn yín. I'm going through all this before. In fact, one of the cases we are going to use, Tabama High Court, is one point to say. Incidentally, the Agbejoro was on the panel. But a lot of what I said. This was the law that declared sedition of the bigger. If the white people that brought the law thought we were an illiterate mob. Yes, and they do not have such law in their country. And that the freedom gained by our former colonial master must not be tolerable. That's right. And we must resist any attempt to use the machinery of the state to harass political opponents. And criticism is indispensable in a democratic system. And that was when they declared the sedition of Kìni, which is like this one. In other words, and they said, if you feel too irascible as a public officer and you don't want to be criticized, cover your 2 years with cutting wood. Right? Yes. And they then said, if you feel offended by any publication, sue for libel, where you put your own reputation in risk. But if you want to be a public officer, you must be transparent. So that was 1983. So that law was declared there. So we now only want to criminal like that. They took another felony. Fún àǹfààní èyí tí ẹ fẹ́ mọ ìtumọ̀ nǹkan tó bàbá sọ ní bíbá yìí, owó ni màá fi sọ torí ọ̀rọ̀ òfin ni. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ níbẹ̀, ṣùgbọ́n ìwọ̀nba ilé ìta lè mú jáde lé àwọn ọ̀rọ̀ míì wà tó yẹ pé kì í ṣe ilé tí a lè fi sórí afẹ́fẹ́. Àkọ́kọ́ nǹkan tí bàbá ń gbìyànjú láti sọ ni wípé tó bá padà jẹ́ wípé ọ̀rọ̀ èdè ilé ẹjọ́ gíga tí a mọ̀ sí high court, àwọn òfin kan wà nílẹ̀ tí ó máa jẹ́ kí tàbí ẹ̀rí òfin wà nílẹ̀ tó máa wá ojútùú sí nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí, pé pàápàá àti alára òfin tí àwọn òyìnbó tó jẹ́ pé àwọn ló fún wa lómìnira, lára nǹkan tó ń fi lélẹ̀ ni pé tí èèyàn bá jẹ́ ìlúmọ̀ọ́ká public figure, pé o ò lè sọ wípé kí àwọn ènìyàn kan má pẹ̀gàn ẹ̀, kò sọ́wọ́ tó fẹ́ dá. Tí o bá fẹ́ káwọn èèyàn pẹ̀gàn ẹ̀, ìwọ ni wàá ṣe nǹkan tí àwọn èèyàn fi ní pẹ̀gàn ẹ̀. Tó bá fẹ́ káwọn èèyàn sátà ẹ̀, ìwọ ni wàá ṣe nǹkan tí àwọn èèyàn fi ní sátà ẹ̀. Pàápàá tó bá sọ pé o fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ ní búburú, tó bá ti mọ̀ pé ìwà tó ń wù láwùjọ, ìwà tó jọ mọ́ káwọn èèyàn sátà ẹ̀ ni, tó bá fẹ́ gbọ́ kí owó elépo sí etí ẹ méjèèjì kó má bàa gbọ́, kó kí owó elépo sí etí ẹ méjèèjì kó má bàa gbọ́. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni bàbá sọ, àmọ́ èmi ò ní sọ púpọ̀ torí ọ̀rọ̀ òfin ni. Ó yé wa, èmi ò ní sọ púpọ̀ torí ọ̀rọ̀ òfin ni. Àmọ́ ẹ bá mi subscribe sí Adé Ọmọ Adé lórí YouTube, ẹ dẹ̀ bá mi pín fọ́nrán ìkéré.